ṣé kí n má tàn yín tó bá jẹ́ pé aṣẹ́wó ni àǹtí yẹn ṣe tí wọ́n fi wà òkè bẹ́ẹ̀ yẹn èmi ò ní mind kí wọ́n train me now. so gbogbo obìnrin tó bá ti lọ sí club báyìí sí olóṣèlè ní pé o. ẹ jọ̀ọ́ nígbà wo lẹ sọ bíbá ìdí zoo. ilé olówó ẹ̀dẹ̀ fi òkúta kọ́ géètì. ìjọ ìmọ̀bínú ọwọ́ mi ni mo fi kọ́ géètì mẹ́fọ̀ òkúta kan. Bẹ̀sì tó sọ yẹn wọ́n àjẹ́ kí Grace máa pa mí. Níbo? ìwọ nìkan ni the only family sí mi ìdùnnú ẹ̀.